ogun òkó wa rí nìbàdàn àfi jẹ́gẹ́jẹ́gán ọjọ́ sátọ̀dé tá a gbọ́ tàwọn Oòduà nation. Sunday Igboho kọ́ o sẹ́mọ̀ pọ́mọ̀ mi ni Sunday Igboho mọ nǹkan kan nípa ẹ̀kọ́ mọ́wọ́ kọ̀ mẹsẹ̀. bá Professor Banji Akintoye wọn lọ dàbí ẹni pé orí ń hún àwọn tó ṣe Yorùbá nation tí wọ́n ní a fẹ́ gbàjọba. ẹ fojú sùnùkùn wò ó ṣe pórí ń hún yàn èèyàn fẹ́ ní scoring díẹ̀ èèyàn kàn dìde ńlẹ̀ láàárọ̀ kùtùkùtù ó sì gbé fúláàgì lọ police station àgọ́ ọlọ́pàá àbágọ́ sọ́jà. wọ́n á ń rí fúláàgì orí olókùn lẹ́ńbẹ̀ wọn ò sí òsì. wọ́n bẹ̀rẹ̀ látẹ̀kọ́nù mà wọ́n ní Yorùbá nation kí ló wá ṣẹlẹ̀ àwọn ti gbàjọba fúláàgì tán àwọn wá rí fúláàgì ti Yorùbá nation ilẹ̀ Yorùbá ti gbalẹ̀ Yorùbá ọlọ́pàá lẹ́kọ̀ọ́ àgùntàn bá ṣeré lọ ilé ẹ̀kọ́. àwọn sọ́jà wa ń wora wọn báyìí àtàwọn ọlọ́pàá wá gbà wọn lọ́wọ́ kínní yìí. Yorùbá nation lẹ́sìn ìpẹ́ra yín. kódà àwọn níwèé lọ́wọ́ hàn gbàwé lájọ àgbáyé tí wọ́n ti fáwọn ní orílẹ̀-èdè tàwọn. lè sọ́jà tí wọ́n ń bá sọ̀rọ̀ ló ń bá rárá fọ́ lẹ́rán. nípa àwọn sọ́jà kéékèèké ọmọ sọ́jà kéékèèké yìí ológun tẹ̀ ń kọ́ ń bolẹ̀ practice ẹ̀ dé. ní bàbá àwọn òrí bí lò ó sí ni sí ló dé yìí ṣe palẹ̀ wọn mọ́nù. yóò bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ó pè wọ́n sórí tábìlì pé ẹ má jẹ́ nìkan dẹ̀mí yín légbodò. àtó ní ẹlẹ́mọ̀sọ́ iná mọ́ ọ ẹlẹ́mọ̀sọ́ ní má jẹ́ nìkan ó tì ọ́ ń tìkùtì. yìí sàtáàrí ni wípé ẹ̀ẹ̀mẹ́wẹ́ ẹwẹ́ ní lọ́wọ́ ọ̀tún ẹ̀ẹ̀mọ̀wé òwe ní lọ́wọ́ òsì. ẹlọ́run ò ní í ṣe yín ní agbọ́rùn-ún òótọ́ o. bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ torí wípé àwa ara wa là ń ṣèjọba. ó ṣẹlẹ̀ sáwọn ará bí wọn. ẹ ló tún fún wọn ń gboyà tí wọ́n fi wá bàdàn. wọ́n wá bàdàn. wọ́n ní a fẹ́ gba amúlùúdùn ẹ̀fẹ̀ lọ́sàn-án kan òru kan. ó wá kéde torí rédíò Nàìjíríà ni lọ rédíò Nàìjíríà dùgbẹ́. jẹ́ ti mọ̀ pé ojú dúdú ń dà wọ́n láàmú. mo rédíò Nàìjíríà lẹ́ lọ. kéde pé kí ni nípa àti gborílẹ̀-èdè tiwa ní orílẹ̀-èdè adúláwọ̀ Yorùbá nation yóò wá rẹ́rìn. Yorùbá nation kẹ̀ tí ìgbọ́ntọ́ jẹ mọ́ bẹ́ẹ̀ látàbújá èyí ò tún lọ bẹ́ẹ̀ wọ́n kó àwọn eléyùn. sátidé la bá tún gbọ́ròyìn. àwa o àwọn kan ti dé sẹkítẹ́rìàtì wọ́n sọ wọṣọ ológun wọ́n fẹ́ gbàjọba o. iná ẹ̀ jókòó ẹ̀rọ wò bí làákàyè èèyàn bá ṣiṣẹ́ dáadáa ẹ fẹ́ gba Yorùbá nation sẹkítẹ́rìàtì Ìbàdàn lẹ lọ ṣé sẹkítẹ́rìàtì Ìbàdàn bẹ́ẹ̀ bá gbà tán ẹ lọ gba Ògùn náà ẹ lọ gba Èkó bẹ́ẹ̀ náà ẹ lọ gba Oǹdó bẹ́ẹ̀ náà kò yé wa tètè mọ wọlé gbajúgbajà onífújì ní Nàìjíríà kó tó jẹ lọ sí Amẹ́ríkà tí wọ́n bá ń pè ní ọ̀nì wàràkà ni wọ́n máa jẹ́ gbogbo bí ọba lọ. tí wọ́n bá mú ọmọ ọ̀nì tí wọ́n bá mú ọmọ aláǹgbá tí wọ́n bá mọ̀ méjèèjì lọ Amẹ́ríkà bọ́ wọn fún 100 ọdún. aláǹgbá ò ní sanra tọmọ ọ̀nì láéláé. gbé adé fún dàdádàdé ń tì ń bàdàn. ìyẹn nílò tó lò lọ sí Amẹ́ríkà. ọ̀dà Amẹ́ríkà kan lọ gba ìjọba lọ́wọ́ gbogbo onífújì ń bẹ̀. ìyẹn làwọn Yorùbá nation tún bá wá bàdàn. wọ́n bá pe Ṣèyí Mákindé pé ẹ wá gbà wá. ó láwọn eléyùn ẹ já káwọn Àmọ̀tẹ́kùn ó dì pẹ̀lú wọn jàre. Àmọ̀tẹ́kùn bá ní ọwọ́ tí wọ́n gbé ìfẹ́ lágbára wọ́n mọ̀ tún múlù kẹ̀rẹ̀ kan lọ wọ́n mọ̀ ń pọ̀fọ́. lọ́lọ́mọ nǹkan burúkú tí wọ́n jẹ sára nǹkan yẹn fún wọn ní confidence débi wípé sọ́jà tó gbé bàn lọ́wọ́ bá wá pẹ́ yín bí ọba dáhùn burúkú tó mú lọ́hùn ó fún un ló fa confidence bí nǹkan kìyàbùkù wọ́n sì fún wọn lò. ní làákàyèsí ìyàtọ̀ ràn yín bẹ l'Amẹ́ríkà kò lè wá Nàìjíríà o. mọ́mọ́ tiẹ̀ kó pé ó líìdì tíìmù yín o. tó rẹ̀ ń bẹ̀ ẹ̀rẹ́gbọ̀n rẹ̀ ń bẹ̀. pé onítìrí òun ní ń darí ìjọba àwọn Yorùbá nation tí wọ́n fẹ́ dojú ìjọba bolẹ̀. pé kò sówó kò síná kò sómi. ìjọba Bọ́lá Ahmed Tinubu ò sùn kò wo. gbogbo ayé ní lọ́dún 7 lórí àlééfà rẹ̀. bá débẹ̀ àwọn Haúsá débẹ̀ wọ́n lọ́dún 7 tiwọn Fúlàní. lọ́dún 7 bò lápẹ́ ẹsẹ̀ omi hàn lọ́dún 7 tí wọ́n kò ń bẹ̀. Yorùbá wá gbé bọ́ọ̀kọ́ wèrèdè. ọ̀fọwọ́sí èmi ìfọwọ́sẹ́lẹ̀ yìí.
sífù àwọn ọmọ ọlọ́mọ ni sífù yín ni láì tàláì súnmọ́bì láì làsíláwà ẹ lè gbàjọba local government ẹyọ kan ẹ̀yin gbogbo àwọn tá a rí ohun tó bá yẹ pé tá a rí lórí àti gbogbo àwọn tí wọ́n lọ bọ́ọ̀bù lé wọn tí ìjọba lọ kó gbogbo nǹkan wọn ẹ lè gbàjọba ìjọba Ìbàdàn náà ti nìkan lásán láì bẹ́ẹ̀ ṣe tóun tí wọ́n bá kàn kéde pé ẹ̀yin ọmọ mọ́tò tí ń bẹ ń wòrò òdù kílẹ̀ ń wò gbàjọba gáàjì ní wòrò òdù ẹ jókòó kéèyàn gbé nǹkan sórí times table bá dá gbogbo wa lásọ pé ọ̀dà ńgbà tí ọ̀dà láyé Buhari aṣọ kó sú wa. Ìgbòho tí ń lọ sí gàngàn tí mo ní mo fi báàkì ẹ̀ kò tún ṣe yín báyìí kí lẹ fẹ́ pé ń ṣẹlẹ̀ báyìí. Haúsá ní yàn yín jẹ ni àbí Fúlàní àbí ẹ̀ ní làákàyè. Haúsá ní yàn yín jẹ ni àbí Fúlàní tẹ́ ẹ fi fẹ́ gbàjọba kúrò lọ́wọ́ Haúsá àbí Fúlàní tó wà ń bẹ̀. iná bàbá yìí ní tí ẹ̀ bá ti máa rí iná lò ó kéré pé 20 hours láàrin 24 hours. tó ń bá fẹ́ dìbò ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ má dìbò fún ọmọ gbangba lọ́wà lórí tẹlifíṣàn. irú 24 hours ó ní ẹ gbọ́dọ̀ máa níná 20 hours. iṣẹ́ lọ lórí ẹ̀. àrírú eléyìí oúnjẹ wọn o sìmẹ́ǹtì wọn o kinní kan wọn o. bẹ̀rẹ̀ àwẹ̀ èmi Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà mo lọ ra ráìsì àpò 10 ń Bódìjà mo rà ní 870,000 àpò 10 mo rà ní 87,000 àpò kọ̀ọ̀kan 170,000. mo ra ráìsì míì lánàá mo ra báàgì kan ní 60,000. torí pé ẹ rí mi bẹ́ẹ̀ ni wọ́n ní 57,000 ní ń tà. ọmọ nǹkan náà ní ẹlẹ́ẹ̀kejì bí wọ́n ti ṣòrùbò mí nǹkan kan bàbá Olóòtú nǹkan kan. ẹ yọ 27,000 ẹ yọ ọ́ lẹ̀. pẹ̀ ní ìsìn kò tí ì jóṣù káàbọ̀ náà lọ. ẹkọ́nọ́mì bá improve bẹ́ẹ̀. aráàlẹ̀ òkèèrè sọ wípé níjọ́ kọ́rẹ́ǹsì ti ń gbàgbára kò sí kọ́rẹ́ǹsì tó gbàgbára tó náírà lọ́wọ́ yìí. ní àrírú ẹ̀ rí o àwọn tí wọ́n ẹ̀sẹ̀ kó dọ́là wọlé àwọn dàdí ń tì sáni. ṣẹ́ dọ́là ní ìsìn less than 1,000. ó di 1,900 gbogbo ilẹ̀ ń pariwo pé ẹ gbà wá o ó tún ti di 1,920 naira o. báyìí gbéjọba alẹ̀ bọ́ọ̀ bá lè ṣe o. aago lọ́tún ló sì dọ́là padà wálẹ̀. nǹkan tó bá yẹ ká gbé gbèsè lórí ẹ̀ ká gbé e. dọ́là ń ṣera wa o. wọ́n tí wọ́n kó ní ìsìn Yorùbá nation tí wọ́n kó omi nígbà òun ò rí nǹkan kan jẹ wọ́n tàn wọ́n ní o. wọ́n sọ pé bí wọ́n bá ti gbàjọba. pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní wọn ó fi ṣàdélé ńláńlá ni wọ́n fi gba fọ́ọ̀mù ẹ̀ bí kọ́lọ́mọ́sẹ̀ wá múgùn iná 100 ẹlòmíì ná 100 million ẹlòmíì ná 50 million. ṣàdélé Ògùn Ṣọ̀bọ́n Abẹ́òkúta ni bẹ́ẹ̀ ni ìwọ lọ ṣàdélé Ọ̀yọ́ o ìwọ lọ ṣàdélé gbogbogbò òun gbogbogbò owó burúkú. wọ́n jojú wa dúdú ìrírú ẹ̀rí ó fà ń bí sí ọ̀pá. bí pé kéèyàn kàn sòkọ́ kàn mọ́ lálàá àlá tí ò lè ṣẹ gbàjọba lọ bárẹ́kì ológun second mechanized division kẹ́ẹ̀pẹ́ dé o kí wọ́n dáná yá yín látẹnu ọ̀nà. secretariat tẹ́ ẹ lọ́hùn ṣe jẹ́ tí ọ̀sẹ̀ yẹ àwọn iléègbìmọ̀ asòfin ò tí ì ṣe ẹ wà á lé wọn jáde ẹ jókòó lórí àga iléègbìmọ̀ asòfin ni pé òfin tuntun tó dé Ṣèyí Mákindé ó sì káwọ́ gbéra yọ ọmọ wò yín bí tóun ti ń jẹun. ó ṣe pé security Ọ̀yọ́ state yìí kódà gbogbo àwọn state ni wọ́n fi ń ṣe àríkọ́gbọ́n pé Ṣèyí Mákindé ó gbìyànjú lórí ti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ọmọ yí ọkọ̀ àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n rà. táwọn àmọ̀tẹ́kùn bá fẹ́ strike lẹ́ẹ̀kan náà tó o bá gbọ́ wá ó kéré pé bíi 120 mọ́tò ọ̀tẹ̀lẹ̀. kéèyàn mẹ́rin ó wá gbébọn lọ nínú mọ́tò kọ̀ọ̀kan. yàrá làákàyè wa ò má jẹ́ wọn ó lù ọ́ lòkulò má jẹ́ wọn ó lù ọ́ lòkulò mo wí tèmi o.